Wọ́n ti ṣàfihàn àwọn ọmọ ológun tí àwọn agbébọn kan tí wọ́n ní wọ́n jẹ́ àwọn ikọ̀ Indigenous People of Biafra (IPOB) ṣekú pa ní ìpínlẹ̀ Abia. Ìwé ìròyìn The Matrix fìdí ẹ̀ múlẹ̀ pé lásìkò ìkéde kónílé-ó-gbélé tí àwọn ikọ̀ IPOB kéde rẹ̀ lọ́jọ́ Àlàmísì tó lọ yìí ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Àwọn ọkọ̀ lóríṣiríṣi àti kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí ò lóǹkà ni àwọn ikọ̀ IPOB ọ̀hún dáná sun. Nínú ìkéde tó jáde láti iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí lánàá ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn márùn-ún tí wọ́n fi ránṣẹ́ sí Abia Junction níjọba ìbílẹ̀ Obingwa ní ìpínlẹ̀ Abia ni àwọn agbébọn ọ̀hún ṣekú pa. Àwọn ológun ọ̀hún ni sájẹ́ǹtì 2, kọ́pùrà 2 àti lance corporal kan pẹ̀lú àwọn ará ìlú 6. Orúkọ àwọn ọmọ ológun ọ̀hún náà ni Sergeant Charles Ugochukwu, Sergeant Bala Abraham, Corporal Gideon Egwe, Corporal Ikpeama Ikechukwu àti Corporal Augustine Emmanuel. Ẹ ka àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i nínú ìwé ìròyìn The Matrix lójú òpó Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.